ètò Ijiroro Owuro ló tún gbòde. ètò yìí ló ń bí wọ́n lè kí n káàbọ̀ kí n tún máa fi ìlú ẹ̀ kú àwọn ojúbà. ètò tó kọ́ ni lọ́gbọ́n tó fún ni lóye ó gbà ṣàlàyé ètò Ijiroro Owuro. ètò yìí ló ní ládùn ṣẹ́gbọ́n. gbogbo ìkan pàtàkì láwùjọ lẹ máa bá níbẹ̀ gbogbo ohun tẹ́ fẹ́ mọ̀ nípa wọn ni wọ́n máa sọ. most of àwọn ọmọ tó wà talented tó ní ìlú àti láti ọ̀fà society. pẹ̀lú Ola Onabajo lórí Startimes television Yorùbá níbi tá a ti ń ṣàfojúsùn ayé tó rẹwà. Yorùbá yín ẹ máa rí gòrò ẹ máa wo Startimes. Mo ní kábíyèsí rẹ Olúwa, ayérayé nínú ayérayé, Ọlọ́run nínú àwọn ọ̀run, ọlá nínú ọlá ńlá, ògo nínú ògo. Kábíyèsí rẹ Olúwa, gbanigbani tó fi mọ́lẹ̀ ṣaṣọ bora. Ọlọ́run àná, Ọlọ́run òní, Ọlọ́run títí ayé àìnípẹ̀kun. Olórí àríran tó fi mọ́lẹ̀ ṣaṣọ bora. Mo ní kábíyèsí rẹ Olúwa, mo wá rí, mo bá rúbùrúbù níwájú rẹ, bàbá mi tó fi mọ́lẹ̀ ṣaṣọbora. Mo ní o ṣáà mọ́ jọba lọ nínú ayé tèmi, n wọ́n mọ̀ yàn ni, n wọ́n mọ̀ kí ọ́ ni lójoojúmọ́. Kábíyèsí rẹ Olúwa, ayérayé tó fi mọ́lẹ̀ ṣaṣọbora. Gbanigbani ayé sáyá, Ọlọ́run àná, Ọlọ́run òní. Ọlọ́run tó lọ kọrin kése ọwọ́ kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà ọ̀rọ̀ wọn níṣẹ́ fàyà tí ìwọ nìkan náà ló ń jẹ́ bẹ́ẹ̀ ìwọ ló lórí àríran tó o tún fìmọ́lẹ̀ tó o fi ṣaṣọ ìbúra à ń kí ọ ni ṣáà máa gbọ́ tiwa lójoojúmọ́ gbogbo yìí tẹ̀ wá ń lé tẹ̀ ti darapọ̀ mọ́ lórí ètò Ìjíròrò Òwúrọ̀ lóore ní jẹ́jọ́ máa kí arúgbó ọjọ́ bàbá mi tó fìmọ́lẹ̀ ṣaṣọ ìbúra òun ló ń ṣì ìmọ́lẹ̀ ọjọ́ fún wa lójoojúmọ́ tó ní káwa máa fi ríran ká máa fi yan fanda ẹ jẹ́ kájọ máa kí kájọ máa yìn ní ìṣó síwájú àsíwájú sí kí máa fi yẹn náà kí yín kó àmójúbà àkọ́tún ètò Ìjíròrò Òwúrọ̀ lórí Startimes television Yorùbá àti yín lọ́jọ́ títẹ ní orúkọ tèmi Ola Onabajo ayé olúwaṣọlá fún mi aláṣàkẹ́tì yín gangan tí ò kọ́ mọ̀ bẹ́ẹ̀ dẹ́rẹ́ tí mo pé tí mo bá ti dé báyìí ní kọ́kọ́ ni máa ń dé ní àti èkejì náà làjọ máa ń dé lájọ́ dé àjọbalẹ̀ sórí ètò lóore ní ìyàwó ìkáàbọ̀ àwa nìyẹn o ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo bíi tẹ̀tí ń wò wá láti ti dé bàṣẹmáde sórí ètò náà akọ́tún ètò ní lówùúrọ̀ yìí pẹ̀lú aya Ọ̀nàbàjò àti aya Adéyẹmọ níléeṣẹ́ Startimes television Yorùbá àti yín nìkan níbi tí a ti ń ṣe àfojúsùn ìgbé ayé tó rẹwà gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá la kí akínyín lákè akínyín lóko akínyín ní ọwọ́ ọ̀rọ̀gún àga gbogbo yín pátápátá tẹ̀ wá lókè òkun ẹ̀yin olólùfẹ́ wa lórí gbogbo social media handles wa lórí ẹ̀rọ alátagbà lórí Startimes TV tẹ́wọ̀n wà lórí Startimes obìnrin la kí ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ ẹ wá mú kalẹ̀ lónìí nítorí pé kí ni a tún ti san àwọn wa sódò ó sì ti gbé ẹja ńlá ẹja tó lórúkọ wọ́n ní ẹja tó ní kìmí bẹ́ẹ̀ bá rí lójú ẹ rò pé ṣùgbọ́n nǹkan kí sẹ́sẹ̀ ràgó small but mighty gidi ẹ ṣáàbù kalẹ̀ torí pé a máa mójú ajé kò ní sọ bí wọ́n ṣe rìn bí ata ṣe dùn bí yóò ṣe tó gbogbo ẹ̀ pátápátá la máa gbọ́ láti ẹnu wọn tẹ̀sí máa kẹ́kọ̀ọ́ Yetunde Adeyemo lórúkọ tèmi èmi lọ́mọ wọn lóńdó Oǹdó òkè àgbà àkókò nílé bàbá tó bí mi lọ́mọ èmi lọ́mọ àgbógbó mọ̀jà èmi lọ́mọ àtórí ìlẹ̀kẹ̀ dólùkọ ọ̀yọ́ ọmọ méjìká yẹnu bí ọkọ aya wọn ló mú Èkìtì ìyẹn kún ohun bàbá ọkọ mi lùkàlùkà ìyẹn ọkọ mi lùkàlùkà ẹ má bá wa bọ̀ lórí ètò náà láàárọ̀ yẹ ṣeun. ó ṣe ohun ìkejì mi gbogbo èèyàn ara lé pátápátá ìkejì mi ti ń já wá sí rí pé àlejò wa tàjọ máa sọ̀rọ̀ léni àkókò jọ dé ni wọ́n tẹ̀lé wa dé bẹ́ẹ̀ dẹ̀ rí wọ́n lè kéré lójú ṣùgbọ́n nǹkan kí ẹsẹ̀ ràgó ẹ má sọ pé mo kéré mọ́ ìjà kéré ò dáa àlejò wa ẹ káàbọ̀ sórí ètò ẹ̀ ńlẹ́ sà. wọ́n garadé ni. ẹ fi yọ lẹ. ẹja fi yọ sí o. ẹ fi yọ lẹ dáa. àfúká fóyin gan sí. yes. ẹ kúlẹ̀ o. ẹ káàbọ̀.
inú mi dùn pé ẹ gbà mí lálejò. Inú wa dùn pa àgàn pé àríyìn ayọ̀ ẹ̀dẹ̀ wá. A dúpẹ́ fún àǹfààní tẹ́ ẹ fún wa. Olúwa ṣeun. Ẹ ṣé gan ni o. A kí gbogbo ẹ̀yin ará ilé nílé lóko àti lẹ́yìn odi. Ayodeji Sodiq Olalekan náà lèmi ń jẹ́, bẹ́ẹ̀ bá pè mí ní JCMC màá dá yín lóhùn. Ọmọ wọn ní pọ̀nrẹ̀pọ̀ndà ọkọ̀ gbogbo òlú ńlá. Ebi àdè máa sọ gbogbo òlú ńláńlá àti ìlú tiyín náà torí pé ìlú bá tóbi tó ju China lọ lágbàáyé ìlú dádì tèmi òun lọ̀gá gbogbo wọn. wọ́n ní ọkọ̀ ìlú ńláńlá. Mo fẹ́ kọ́ wọ́n wá ní àti ìlú tẹ̀yìn náà. Àti ìlú titi yín náà. àti ìlú tèmi náà. ó tọ́nù mi. Torí pé ọkọ̀ gbogbo ìlú òní kò sí bóbìnrin ṣe lè tó yóò lọ́kọ náà ni. náà ni ọkọ̀ gbogbo ìlú. Gbogbo obìnrin kò sí ìlú. bóbìnrin kò yí tí wọ́n á ṣe ìlú lásán gbogbo ìlú ńláńlá tí ìlú yín bá ti tóbi a jẹ́ pé ọkọ̀ gbogbo ìlú ti yín náà. Àwọn ìlú ńláńlá. ìlú worldwide tó kárí ayé. Mo fọlọ́run ṣọ́ yìí. Mo ní kémi demonstrate. Àgbáyé ló ń jẹ́ bẹ́ẹ̀. Gbogbo àgbáyé. Mo fọlọ́run ṣọ́ yìí. Àwa gan fọlọ́run ṣọ́ yìí. Nígbà tẹ́ bá dẹ́yìn ọkọ̀ gbogbo ìlú ńláńlá. Àbí. Ẹ̀yin ará ilé ẹ ti rí bó ṣe máa lọ lórí ètò olóore ni gbádùn aláàrin gbọ́ngbọ́ngbọ́n àtúnkọ̀sẹ̀ ṣùgbọ́n bó ṣe tó wá di pé a máa lọ bọ́ sí agbami ètò ní rẹ̀bùndún tá a máa lọ máa gbọ́ láti ẹnu àlejò wa ọ̀rọ̀ mọ́rán kékeré tá a fẹ́ fi ṣíra wa létí lóòrè ní tó sì jẹ́ pé àlejò wa náà gan wá bá wa dá sí torí ẹ̀ náà wọ́n ṣe tẹ̀lé wa dé kí wọ́n lè gbà wá ní mọ̀ràn ọlọ́mọràn tá a máa fi ṣíra wa létí náà la máa pe àkórí ẹ̀ ní bẹ̀rẹ̀ sí ní ṣe ìpinnu tuntun ó dàbí ìgbà tí ọdún ń kásẹ̀ ńlẹ̀ báyìí. Bẹ́ẹ̀ni. Ọdún ń kásẹ̀ ńlẹ̀ wọ́n ní àwọn olórin kan pé àwa súnmọ́ ọdún náà súnmọ́ wa. Bẹ́ẹ̀ni àjọ ń súnmọ́ra má jà fàìsàn ṣọdún. Àṣẹ o. Gbogbo ẹ̀yin tí wá ń lé àtàwá pátápátá náà àní fàìsàn ṣọdún. Àmín wá àṣẹ wá. Wọ́n ní kí ọ̀rọ̀ tá a fẹ́ fi ṣe ra létí náà ni pé ká bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn ìpinnu tuntun bóyá gbogbo àwa tó jẹ́ pé a try láti lé àríbá ní 2020 tá a ṣì wà lórí eré tàdẹ̀ ṣe ń sáré pé kí la ṣe fẹ́ ṣe kí la ṣe fẹ́ ṣe ẹlòmíì gan ti rò pé 2022 ti tán ó ti tán fún òun ká bẹ̀rẹ̀ sí ní ṣe ìpinnu tuntun kò tán. Oòrùn tó wà lókè yìí bẹ́ẹ̀ni ó sì tó aṣọ gbẹ kódà kò sígbà tọ́lọ́run ò kì í kọ síyàn ká fi àkókò yìí ká fi ṣe àkàwé ìgbà tí màmá wa Maria tí wọ́n fẹ́ bí Jésù Kristi Olúwa wa ṣe mọ̀ pé gbogbo ẹ ti rí jùjú bíi pé ayé fẹ́ parẹ́ nígbà yẹn gan ni lábẹ́ bó tilẹ̀ wù kán bí olùgbàlà wa sí ìbùjẹ ẹran tó Ọlọ́run sì rán àwọn amòye wá tí wọ́n mú ẹ̀bùn wá mo nígbàgbọ́ nígbà yẹn pé Maria gan ò lérò pé òun lè rí irú ẹ̀bùn yẹn gbà ní àkókò yẹn tọdún ti fẹ́ parí tán. bẹ́ẹ̀ni ẹ má ròpin ẹ ṣáà máa gbìyànjú yẹn. ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní máa ṣe àwọn ìpinnu tuntun fún ọdún tuntun nítorí ọ̀pọ̀lọpọ̀ wa ló máa sọ pé kọ́dún tuntun dénà àlejò wa tá bá ń sọ̀rọ̀ pé ká ṣe ìpinnu tuntun kí lẹ̀yin rí bá wa fi ṣí àwọn aráalé létí ká tó kúrò ní abala yìí. Ọdún tuntun kan ò sí bí kì í bá ṣe ènìyàn tuntun. Ọ̀rọ̀ àgbà. Nítorí pé èèyàn ní máa ń di àtúnbí. December èèyàn ló ń di tuntun wípé bóyá ìwà ibi kan lèèyàn ń wù tẹ́lẹ̀ tó wà pé jẹ́ ń pe àrò àti ọ̀dọ̀fin inú mi jẹ́ ń yí padà bóyá ìwà rere náà sì lèèyàn ń wù tẹ́lẹ̀ tó wà pé jẹ́ kí n tún tẹra mọ́ jẹ́ kí n máa ṣe lọ so bí ilé ayé bó ṣe ń yí tọ́jọ́ ń yí òòrùn kúrò níbi tó ti ń ràn ibi tójò ti rọ̀ lẹ́sìn náà ló ń rọ̀ lọ́dún yìí so bí kì í ṣe pé àwa èèyàn ní ká máa yẹra wa wò wípé báwo ni mo ṣe ṣe ọdún tó kọjá báwo ni mo ṣe fẹ́ ṣe ọdún míì tí mo fẹ́ bọ́ sí ṣé bí mo ṣe ń rìn yìí náà ni màá yìí máa rìn àwọn Yorùbá wọn tún máa sọ kinní kan pé alágbẹ̀dẹ tó ń lu irin lójú kan wọ́n ní orí àmì ni ìpè àmì tó dẹ̀ rí yẹn náà ló jókòó mọ̀ tán èso mọ̀ so àwa náà nǹkan tá a bá ń ṣe tá a mọ̀ yìí pé kinní yóò dàbí pé ó ń jẹ́ wa lọ́wọ́ díẹ̀díẹ̀ ẹ jẹ́ a tún máa múra sí i bóyá àwọn nǹkan kan wà tó jẹ́ pé àwa ń ṣe àwa wò yìí pé kinní yìí jẹ́ kí n padà jẹ́ má ṣe mọ́ ó ṣe tún gbìyànjú díẹ̀ sí i pé jẹ́ kí n tún tẹ̀síwájú nínú ìrìn àjò yẹn èrò títí tèmi ìgbàgbọ́ tèmi dẹ̀ ní pé dídùn báyìí náà lọ́sàn-án so
ẹ ṣeun àlejò wa bẹ́ẹ̀ ni ó pọ̀ bẹ́ẹ̀. mo ti ẹ̀rí ẹyọ kan mú torí níbi tí a ti sọ̀rọ̀ lánàá ní àwùjọ kan náà ni wọ́n ti sọ̀rọ̀ tí àlejò wa sọ yìí pé December ò yàtọ̀ sí January. bẹ́ẹ̀ ni ọjọ́ lọ́jọ́ ń jẹ́. kò yàtọ̀ sí March kò sí tó ń jẹ́ ọdún parí ọdún tuntun. Monday kò yàtọ̀ síra àwa là ń ṣe ìtòhùn wa. àwa là ń pè ní ọdún tuntun Happy New Year. Ó túmọ̀ sí pé ọjọ́ ń lọ ó ń gorí ọjọ́ ń ti wá ní tiwọn. Àwa ni ká máa ṣe àwọn ìpinnu tuntun torí pé a mọ̀ pé àwa ni ọjọ́ ń gorí ọjọ́ fún ọdún ń gorí ọdún fún. tígbà ń gorí ìgbà fún. àwa à ń dàgbà. bẹ́ẹ̀ dẹ̀ kẹ̀rẹ́ lọ́ọ́ má jẹ́ ó máa tán lọ fún wa bẹ́ẹ̀. a sọ pé téèyàn bá mú nǹkan ṣe. 2022 kò yàtọ̀ sí 2001 kò yàtọ̀ sí 1902. so ó wá kù sí ẹ lọ́wọ́ tó bá fẹ́ jẹ́ kó yàtọ̀ nínú láìfù ẹ nínú ìgbé ayé ẹ òun náà ni àlejò wa ń gbìyànjú láti sọ fún wa yìí pé bá a ṣe ń gbìyànjú láti bọ́ sínú ọdún tuntun àwa gangan ni ọdún tuntun ká dẹ̀ máa ṣe àwọn ìpinnu tuntun láti lè jẹ́ kí ọdún tuntun kó yàtọ̀ sí ọdún eléyìí tí ó di ògbólógbòó tá a ti ń lò lọ. Orí ètò Ijiroro Owuro lẹ́ṣin wa lórí Kaftan Television Yorùbá tìyín ó ga jù lórí ètò á tún ga jù lórí ètò lẹ́ni àlejò wa wọ́n sì ṣe àfihàn ara tìyín wọn fún yín ni o fún tiwọn wọ́n sì máa ṣe àfihàn ara wọn ní tiwa ẹ̀yin ṣáà wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹ́ jókòó kẹ́ fẹ̀yìntì dáadáa kájọjọ gbádùn ètò tèmi nígbà tí a bá fi máa padà rí wa á wà kọ́ lọ agbámi ètò ní pẹrẹwu ẹ jẹ́ adé òkè lọ́hùn ká fẹsẹ̀ rájò àpadà. ẹ káàbọ̀ padà sórí ètò Ijiroro Owuro lórí Kaftan Television Yorùbá àtìyé wọ́n fẹ́ yẹn jẹ́ ṣe ń darapọ̀ mọ́ wa lórí ètò lẹ́ni Ọlá Onabajo ni mo jẹ́ bẹ́ẹ̀ dẹ́rẹ́ kejì mi náà wà ń kalẹ̀ wà ń gbègbè Yetunde Adeyemo àlejò wa náà àjọdé ni àjọṣí àwọn ẹ̀yin ará ilé àjọṣe yẹn létí nígbà tá a bẹ̀rẹ̀ ètò kó tó di pé a lọ sílé agbára lẹ́ẹ̀kan àwọn náà wà ń kalẹ̀ wọ́n wà dìbì ẹkú kalẹ̀ ẹnlẹ́sà wa rọ́dà wa wọ́n wá fojú jo bàbá wa lórí ètò. wọ́n ti sọ pé wọ́n ní ọkọ ìlú àbí àbúrò ẹ̀yìn nígbà tí èèyàn bá sọ pé òun ọkọ gbogbo ìlú ṣé kìí ṣe bàbá wa nu bàbá wa ni dádì wa ni ìlú wa ni o kì í ṣe èmi o bó ṣe máa ń kì wá ni bàbá wa kẹ́ ẹ pẹ́ bó ṣe ń pè yín bó ṣe máa ń kì wá ni pé orúkọ ẹ wá ń ròyìn dáadáa bó ṣe máa ń kì wá ni ó dà pé olùpọ̀ àlá ìlú mo lé téńté mo mú jọba mo fàlàlà joyè mọ̀ jẹ. àmọ́ olúwo nìyí. ọmọ bíbí ìlú Ìpọ́nrin lèmi. Ìpọ́nrin. Ibo nìyẹn. ó wà ní Ìlọrin East Local Government nípínlẹ̀ Kwara. tẹ́ bá kò sí ìlú wa ó ní tóònù kan táwọn onímọ́tò wọn fi ń pe ọ̀nà bẹ̀ fún àwọn ọmọ tán bá súnmọ́ Kwara rẹ̀ Ìpọ́nrin apàdókè tí wọ́n bá tí ì pé bẹ̀rẹ̀ báyìí. ọ̀ tí ì pe ọ̀nà lé ẹ̀yà ní wọ mọ́tò. bóyá ẹgbẹ́ àṣẹ báyìí ẹ tún bá ń dárúkọ yín fún ara lílẹ̀ kan sí fún àǹfààní àwọn tó ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀. Ayodeji Sodiq Olalekan lórúkọ mi ṣùgbọ́n gẹ́gẹ́ bí iṣẹ́ tá a yàn ní JCMC akíkanjú ọmọ tí ì ṣe bí akọni. Ọ̀gá ọkọ gbogbo ìlú yẹn ẹ sáà láìkì yẹn làwa dìbò torí ìyẹn ló dùn mẹ́mi dáadáa. baálẹ̀ lèmi mọ̀ tán máa ń pè lọ́kọ ìlú. baálẹ̀ ọkọ ìlú. a jẹ́ pé ìlú wa náà ni baálẹ̀ gbogbo àwọn ìlú tó kù. ok baálẹ̀ àwọn ìlú tó kù. kẹ́nu dùn tó yìí ńgbà tá a dẹ̀ bẹ̀rẹ̀ wọ́n ní ká má fi yọ sí. iyọ̀ táwọn gan gbé wájú yọ lọ. ó serious. mo fọlọ́run ṣọ́ yín. ẹ fọlọ́run ṣọ́ wa ìyẹn náà dáa ẹ jẹ́ ṣe báyìí jẹ́ ká mọ gbogbo iṣẹ́ tẹ̀ máa ń ṣe pátápátá gbogbo ẹ̀. Gẹ́gẹ́ bí nǹkan táwọn èèyàn mọ̀ mí mọ̀ iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ òun ni mò ń ṣe àti ẹ mọ̀ iṣẹ́ tí wọ́n á ń tẹ̀síwájú àbọ̀ sí nípa lórí ayélujára pé bẹ́ẹ̀ bá ti rí gbogbo àwọn èèyàn bẹ́ẹ̀ bá sọ pé iṣẹ́ ayélujára ni mò ń ṣe àwọn èèyàn ti rò pé òní kádà nǹkan rú òní jìbìtì lélẹ̀ rárá o àwọn èèyàn tí wọ́n ń ṣe èèyàn ní Mark Zuckerberg tó ní Facebook bẹ́ẹ̀ni èèyàn ní àwọn tó ní Twitter èèyàn lẹni tó ní Instagram èèyàn lẹni tó ní YouTube so àwa náà àwa ní kíní kan tó máa ń pè ní digital marketing ní pé ká polówó ọjà lọ́nà tí gbàlódé lórí ẹ̀rọ ayélujára so mo tún máa ń ṣe ìyẹn náà. ẹ tún ṣe ìyẹn náà ẹ ṣe digital marketing ẹ ń gbóhùn sí afẹ́fẹ́ àwọn míì tá a mọ̀ ń kọ́. ó lè nìkan lèmi ò kì í jà ṣùgbọ́n nípa ká polówó ọjà ká gbé ká brand ní pé
ní ọ̀nà ti gbàlódé ẹ mọ̀ pé there are traditional ways of doing things ní pé ọ̀nà ayé àtijọ́ ibẹ̀ náà la ti bẹ̀rẹ̀ orí rédíò náà làwa náà ti bẹ̀rẹ̀ èmi ò tí ì láǹfààní orí tẹlifíṣàn bíi tẹ̀yìn báyìí ṣùgbọ́n lórí ẹ̀rọ ayélujára àwa náà à ń gbìyànjú rẹ̀ díẹ̀díẹ̀. àti orí rédíò àti orí ayélujára kọ́ṣẹ́ ọwọ́ kankan. mi ò bẹ́ẹ̀ lè sọ pé mi ò kọ́ṣẹ́ ọwọ́ iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ gangan ni mo kọ́. ẹ̀kọ́ náà ní iṣẹ́ ọwọ́ tẹ̀ kọ́. ẹ̀ ṣe káràkátà kankan. òun náà ni wọ́n ní nìkan làwọn ò lè jà. káràkátà tí mo tún mọ̀ nípa pé o ní mo máa ń kọ́kọ́ bá àwọn èèyàn polówó ẹni tó bá di pé mi náà tún mọ̀ nípa ẹ̀ o ní àwọn railings stainless railings. ṣé ó ń powó wọlé fún yín? ọpẹ́ ní fún mi. ibi tá à ń lọ nìyẹn o. ó má dàbí polówó ni ò jẹ́ ìyá ibi. irọ́ kò ń sọ̀rọ̀. ṣebí iṣẹ́ ọwọ́ yín náà ń bẹ̀rẹ̀ àwọn iṣẹ́ tẹ̀ ń ṣe. nǹkan tí mo iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ làwọn èèyàn mọ̀ mí mọ̀ pé JCMC o. ṣùgbọ́n àwọn èèyàn ò mọ̀ yín tààrà pé èèyàn lè náà business ní entarelist àwọn èèyàn ti mọ̀ ó báyìí dẹ̀ ń powó wọlé. àwọn olólùfẹ́ yín tí wọ́n ń wò yín wọ́n fẹ́ mọ gbogbo nǹkan tí JCMC. àwọn nǹkan tí mo mọ̀ ń ṣe nìyẹn tọ́lọ́run tó dẹ̀ jẹ́ kó rọ̀ mí lọ́rùn dáadáa. Olúwa ṣeun alihamudulilayi. a sì túbọ̀ máa rọ̀ yín lọ́rùn síwájú àti síwájú sí i. ẹ jẹ́ ṣe báyìí JCMC tẹ́ ẹ bá àyín ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ ó ti tó ọdún mélòó. Professionally tá a bá ní ká wò àìpẹ́ yìí òun la ṣe ayẹyẹ ọdún 10 so tá a bá ní ká wò yóò ti tó bí ọdún 15 tí mo ti bẹ̀rẹ̀. ọdún 15 láti iléèwé ni mo ti bẹ̀rẹ̀ ńgbà yẹn. ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ ká gbóhùn sáfẹ́fẹ́ kí ni àwọn nǹkan tó ṣẹlẹ̀ ńgbà yẹn tẹ́ wá bára yín nídìí ẹ̀. láti ìgbà tí mo ti wà ní ilé ẹ̀kọ́ girama ìyẹn secondary school òun ni bí ká ṣe press club so mo láǹfààní láti jẹ́ secretary press club mo láǹfààní láti jẹ́ president secondary school mi nígbà yẹn nípínlẹ̀ Kwara so bá a ṣe bẹ̀rẹ̀ ńgbà yẹn bí ká represent school ká lọ Ìgbàjà ká lọ Yàrú ká lọ Òkè Ọdẹ ká máa lọ àwọn ìlú káàkiri wọn gbà láì gbéṣẹ́ yìí ọjọ́ ọ̀la wà fún un commercial student gangan ni mí but mo padà cross sí art pé ó dàbí pé kìíní yìí ó ń dà mí láàmú bí ká ṣáà máa fi báírò kọ̀ọ̀kan ká máa kọ́ kalẹ̀ ká máa kéwì mo tún máa kéwì ewì ni mo fi bẹ̀rẹ̀ bí ká ṣe MC fún òde àríyá ẹ mọ̀ èèyàn gbọ́dọ̀ àwọn míì gan máa ń pèèyàn ní gbogbo lòwò ṣùgbọ́n èèyàn gbọ́dọ̀ níbi kan. ẹ sọ fún wa gbogbo sẹ́tẹ̀ ẹ̀ ń ṣe la béèrè a mọ̀ ń ṣe MC o a mọ̀ ń ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ o à ń kéwì o béèyàn ó ṣe bá dé shout out o. ká ṣe àpolówó ọjà gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ ti kó gbogbo ẹ̀ sínú. kò kó gbogbo ẹ̀ sínú MC ò polówó ọjà akéwì ò polówó ọjà ewì ló ń ké. àwọn náà máa ti ń polówó ọjà ń sìn so kí n má bàa lọ ní wọn ná bá a ṣáà ṣe bẹ̀rẹ̀ nìyẹn gbà tá a wá dé iléèwé gíga so ìyẹn College of Education ní ìlú Òró nígbà yẹn mo ṣáà ń gbọ́ ètò kan lórí rédíò ohun yẹn sọ fún mi pé o lè ṣe kí ni nǹkan náà o ní agbára láti ṣe ṣùgbọ́n o nílò láti tẹ̀síwájú bó ṣe parí ètò báyìí mo kọ nọ́mbà yẹn kalẹ̀ mo dẹ̀ pè wọ́n pè mí padà lọ́la níbi aago 10 mo bá pè wọ́n mo dẹ̀ jọ sọ àǹtí mo fẹ́ràn nǹkan tẹ́ ń ṣe yìí gan o ṣùgbọ́n mi ò mọ bí mo ṣe fẹ́ rìn láti gbà yẹn. ìyẹn sísítà olóògbé àbúrò Gbénga Adébóyè bí mo ṣe bẹ̀rẹ̀ nìyẹn iṣẹ́ tó fẹ́ ṣe yìí kò sówó ń bẹ o owó dẹ̀ tún wà ń bẹ Ọlọ́run wá fi rọ̀ mí lọ́rùn ọ̀sẹ̀ kejì tó tẹ̀lé ọ̀gá kan wá kọ́ wa ní entrepreneurship nípa ètò káràkátà economics mathematics gbọ̀ngàn ni mo read ní iléèwé so entrepreneur tán wá kọ́ àyẹn ọ̀gá yẹn náà wá sọ pé ẹ má wo pé ẹ fẹ́ ṣe mass com ní school ẹ rí ṣe o ẹ̀yin tẹ́ choose economics math under economics ni àwọn á ṣe general course tó combine gbogbo wa papọ̀ ìyẹn ọ̀gá wa kan kọ́lọ̀ wọn bá mi kó bá mi fọ̀rùn kẹ́ Mr. Jimoh wọn la máa ń pè èmi dẹ̀ jẹ́ class rep àwọn èèyàn wá ń sọ mí ti different proposal fún mi wọ́n ní ká lọ ṣe proposal pé tá a bá parí èmi ò ní proposal mi tèmi fẹ́ kọjú pé iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ yìí náà òun lèmi ó yàn láàyò wọ́n ní advertising náà wà nínú economics náà bí mo ṣe gan bẹ́ẹ̀ nìyẹn
ọ̀sẹ̀ tó tẹ̀lé báyìí tí mo lọ sọ́dọ̀ Princess Olúwaṣeun Adébóyè ẹni tó wá kọ́ alẹ́ entrepreneurship nípa bó ṣe ń sin ẹja bí mo ṣe gbé lọ nìyẹn. ẹjí gbé lọ. mo gbé wọn lọ ṣe ètò kan wá ṣe bí bẹ́yìn náà ṣe gbé mi wálé ni bẹ́ẹ̀ ṣe jí mi gbé wálé ni èmi náà gbé wọn lọ sí bẹ́ẹ̀ mi náà ṣe gbé wọn lọ síbẹ̀ nìyẹn. àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ bá ń ṣe parí ọ̀gá mi tó ní òṣòwò ń bẹ̀ èmi ò mọ iye tán jọ sọ láàrin àwọn ọ̀gá bá sọwọ́ kúdúrú sí mi ẹni òṣòwò ń bí iṣẹ́ èmi ò expect pé owó ń bọ̀ ọ̀nà tó bá sì ń ṣe báyìí tó ń ṣe báyìí. ó mọ̀ rí ṣe díẹ̀díẹ̀. àwọn èèyàn tó wá gbọ́ ohùn mi lórí rédíò bó ṣe gbóhùn mi gbọ́ rep Ayolas dẹ̀nà mọ̀ mi sígbà yẹn kò tí ì di JCMC Ayolas agbóhùn ẹ̀ inú mi wá dùn pé èmi wọ́n gbóhùn mi lórí rédíò. ẹ̀yin lọ sọ̀rọ̀ ní jọ́yìn. ẹ máa àwọn ọ̀gá wa míì fọ́ ni pé wọ́n bá a ṣe débẹ̀ èmi àti Fẹ́mi Bólódì Òkú tíátà nìyẹn ń ṣe báyìí sìn ìlú mọ̀ọ́ká náà ló náà níbi iṣẹ́ tíátà bá a ṣe bẹ̀rẹ̀ ni bó ṣe ní ká mi ò tí ẹ̀ rántí tọ́pìkì kan tán ní ká discuss mọ́ àwọn èèyàn tó dẹ̀ mọ̀ mí káàkiri pé rẹ́ẹ̀pù economics department àwọn gbóhùn ẹ̀ òkìkí bá kàn ní campus tọ́ àṣà àdúpẹ́ fọlọ́ gbà tá a wá parí mo tún láǹfààní ìgbà yẹn ní iléeṣẹ́ rédíò kan náà tún bẹ̀rẹ̀ Princess Adébóyè náà tún wá sí wọn ò tí ì dé kóńgbà yẹn káwọn tó bẹ̀rẹ̀ mo máa ń kọ àwọn ewì mi mo máa ń kọ kalẹ̀ mo ní péjì lórí ẹ̀rọ ayélujára torí ká fi nǹkan sórí ayélujára ó rọ̀ mí lọ́rùn dáadáa láti ilẹ̀ mo ṣáà ń wò pé bí ìbá tẹ̀ tí ì rí rédíò àbí tẹlifíṣàn jẹ́ máa fi kíní yìí sórí ẹ̀rọ ayélujára bí màmá wa ambassadọ Ọláyẹmí Àjídé Ayọ̀láyínká bó ṣáà ṣe rí àwọn àgbékalẹ̀ ẹni wọn bá ní máa bọ̀ wá sórí ètò. wọ́n rà gbékalẹ̀ ọpọlọ. wọ́n ní máa orí ẹ̀rọ ayélujára ni mo kọ́ sí mo pè é ní ewì special Facebook àbí Instagram didactic Facebook page ló yìí kọ́ group ló kọ́ mọ̀ dáadáa ń gbà yẹn page gan ò tí ì fẹ́ sí ní around 2010 kọ́ yẹn ni so bó ṣe jù sórí ẹ̀rọ ayélujára àwọn náà wá rí why can't you be doing this thing on radio èmi dẹ̀ ti máa ń lọ àwọn òde àríyá múra wọn pé èmi náà fẹ́ tẹ́lẹ̀ ẹjẹ́ àárọ̀ opportunity ni bí mo ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú wọn nìyẹn lórí ètò olóògbé Gbénga Adébóyè wọ́n pè ní Gbénga Adébóyè special nígbà yẹn Gbénga Adébóyè in the mix nígbà tí mo dọ́dọ̀ wọn later ló di Gbénga Adébóyè special bá a ṣe ń ṣe so a tún tẹ̀síwájú rédíò ìmíì náà tún dé Ọlọ́run ṣáà ní. tó fi wá dóhun léni iléeṣẹ́ rédíò wo lẹ ti kọ́kọ́ ṣiṣẹ́ gbàràgbàrà. nígbà yẹn Harmony FM ni. Harmony ọdún wo nìyẹn. ní ọdún 2007 ó nìyẹn. ẹ ṣiṣẹ́ àṣẹ. mo yẹn gẹ́gẹ́ bí freelancer lèmi ṣe fi bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ òun ni mo ṣe pẹ̀lú Princess Olúwaṣeun Adébóyè mo ti sọ́pọ̀ mọ́rọ̀. ẹ dárúkọ iléeṣẹ́ ẹ̀ ló yẹ kí n béèrè pé tẹ̀ ti kọ́kọ́ bẹ̀rẹ̀ tẹ̀ bára yín báyìí. Harmony FM tẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ nípínlẹ̀ Kwara. sọ̀rọ̀. láyé ara ti yín fúnra yín. ok láyé ara ti tèmi iléeṣẹ́ Dox FM ni mo ti láǹfààní bẹ̀rẹ̀ ètò títí tèmi gangan so ní December 5 yìí ló pé ọdún kan lórí rédíò. ó túmọ̀ sí pé ẹ ti ń tẹ̀lé àwọn èèyàn àwọn ìgbàgbà. ṣe ń ráyè báyìí. ìmọ̀ ti kún ìmọ̀ dáadáa. gbogbo àwọn ọmọ òde òwò yìí. mo ṣe ń kẹ́kọ̀ọ́ náà mo ṣe wà lọ́dà gbogbo wọn náà. ṣùgbọ́n ẹ ti dá dúró fúnra yín àmọ́ lóòótọ́ ṣùgbọ́n mo fẹ́ fi ọ̀rọ̀ yẹn mo fẹ́ fi ṣí àwọn ọmọ òde òwò yìí létí ni àwọn àṣọ pé kíni nà á ní láti tẹ̀lé yàn kankan á ní láti ṣe kíní kan. ọjọ́ tá a bá ga kọ́là kan. bẹ́ẹ̀ni ọjọ́ a bá gùn kọ́là kan. so díẹ̀ ìsun tẹ́rẹ́tẹ́rẹ́ báyìí òun náà dẹ̀ lẹ́yìn àgbà lẹ sọ pé ó máa ń di ibú. ẹ̀yin àgbà ẹ̀yin àgbà tẹ́ bá rí i pé àṣẹ yín ẹ má rojọ́ wa débi tó ṣòro ọmọ yín la jẹ́ ọgbọ́n òde ibì kan. orin bàbá wa Haruna Sọlá. bẹ́ẹ̀ ni wọn ló jẹ́ tètè ya sọ fún yín pé àwọn àgbà ni ẹ dákun ọmọ yín la jẹ́ ọgbọ́n òde ibì kan bọ́dà wà lórí ètò ẹ kú iṣẹ́ takuntakun mo wà pẹ̀lú yín. ẹ kú iṣẹ́ takuntakun iṣẹ́ yìí iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ bẹ́ẹ̀ sọ bí iṣẹ́ bíi mélòó ni sọ̀rọ̀sọ̀rọ̀ yẹn ti wá bí fún yín tó jẹ́ pé ẹ mọ̀ pé láti ẹnu iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ lẹ ti gain confidence láti lè ṣe lè. iṣẹ́ yẹn ó rọ̀ mí lọ́rùn Ọlọ́run jẹ́ kó rọ̀ mí lọ́rùn torí pé Ọlọ́run fi àwọn ọ̀gá gidi ó fi mí sí wọn ní abẹ́ ni pé
ìgbà tí mo wà lọ́dọ̀ ọ̀gá mi Ọláyẹmí Àjídé Ọláyínká tí mo ṣì wà pẹ̀lú wọn dìsín náà títí dọ̀la ni pé tí n bá rí ìmísí kan pé mo fẹ́ ṣe nǹkan báyìí wọ́n á sọ pé JCMC ò bá dẹ̀ ṣe báyìí èmi dẹ̀ sábà máa ń tẹ̀lé kí n tó dọ́dọ̀ wọn gbà yẹn mo ní magazine kan tí mo máa ń ṣe ìyẹn AM Proper Mag wọn la pè ń gbà yẹn àwọn bíi community bíi grassroots magazine ni so òun ni mo máa ń fi ń polówó àwọn ọjà nú ọjà àwọn ìyá lọ́jà àwọn babalájé òun la máa ń ṣe ń gbà yẹn àwọn èèyàn tán lẹ́bùn ládùúgbò ẹ máa wo èmi tí mo lẹ́bùn tí mi ò tí ì rí èèyàn promote mi tèmi náà sì tún promote àwọn èèyàn so bí mo ṣáà ṣe bẹ̀rẹ̀ nìyẹn kódà ọ̀gá mi yẹn gan mo interview àwọn náà nínú ẹ̀ Wálé Tẹ̀kúmà Alhaji Wasiu Alabi Pasuma ìgbà yẹn ọ̀rọ̀ tó wà láàrin wọn tán sí unification gbà yẹn gbogbo àwọn kan yẹn ló wà nínú ẹ̀ bàbá wa Ẹlẹ́ṣọ̀ gbogbo àwọn tá à ń sáà kó sínú ẹ̀ nígbà yẹn nìyẹn so magazine yẹn iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ló bí so ó túmọ̀ pé ẹ tún ṣe magazine báyìí. no kò print ẹ mọ́ torí kò sí owó so òun ló padà wá tẹ̀síwájú dé orí ẹ̀rọ ayélujára. mo ṣe ń wò yín gan ẹ máa kọ̀wé gan pàápàá. ọpẹ́ ní fọlọ nígbà tá mo went with JCMC ní 2018 mo kọ ìwé kan The Traveller Soup ìyẹn dàbí autobiography ni so The Traveller Soup ọbẹ̀ arìnrìn àjò torí pé ọ̀la àwọn ọbẹ̀ ọ̀la ìkorò ọ̀la dúdú ọ̀la yìí tó kàn ọ̀la yìí tó dàbí ipò mẹ́sẹ̀rì tẹ́ bá nìkan mẹ́sẹ̀rì. tún ní la plate náà àsọ̀rì ẹ máa sọ̀rọ̀. wọn ò ní gbogbo ẹ̀ kódà wọ́n tún jẹun tán gan ò ní ra bọ́ fìlà. tún ní rẹ́ẹ̀dì sọ́wọ́ so àwọn àlàyé tó wà nínú ẹ̀ òun nìyẹn so ní 2022 yìí yẹn May tó kọjá yìí òun ni a ṣe ọdún kẹwàá Media TV tá a wà lórí ẹ̀rọ ayélujára so òun ni mo tún kọ ìwé mi òun la pè yẹn ní Beyond the Mic so Beyond the Mic yẹn is an introductory write-up about digital marketing ni pé àwa tá a wà lórí ẹ̀rọ móhùnmáwòrán báyìí náà àwọn yẹn sọ pé kò sí ipò àwọn èèyàn polówó ọjà mọ́ wọ́n bá polówó ọjà mọ́ ìwọ náà lọ gbé ọjà ẹ bá wọn so òun ni àwọn àṣírí nǹkan tó wà nínú Beyond the Mic yẹn so bá sáànsì ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ nìyẹn bí káwọn ilé ọjà tán ní tí company wọn tóbi kan ní ká bá wọn manage brand àwọn Facebook page ìgbà táwọn ń sùn àwa ò máa ronú pé kí ni àwọn nǹkan tá a lè máa gbé sórí ẹ̀rọ ayélujára tán bá ní product kan tán ní bóyá tán ṣe fẹ́ gbé síta kí làwọn nǹkan tá a lè gbé kalẹ̀ kí làwọn ìmísí tó jẹ́ pé ó bá àwọn ọ̀rọ̀ àpilẹ̀kọ ìyẹn àwọn captions àwọn copies I write copies for brand so because tó bá ní o fẹ́ pọ̀n polówó ọjà o kàn ní dédé bọ́ sí ìta ó ní bí wàá ṣe gbé kalẹ̀ ó ní pé a tún máa dùn mí lọ́pọ̀ ọgbà tí n bá ráwọn èèyàn bóyá bí àwọn ilé ìjọsìn àbáwọn tán ní ọjà náà àwọn á fẹ́ ṣe ìpolówó ọjà wọn á ní a fẹ́ ṣe PPA wọn máa snap flyer wọn wọn á send ẹ sí presenter ẹ dákun ẹ bá wa kọ jáde kí náà bá yín kọ jáde nǹkan tó fẹ́ bá yín kọ jáde yẹn ẹ nílò láti sanwó fún wọn nítorí pé iṣẹ́ yìí iṣẹ́ ọpọlọ ni iṣẹ́ tán dẹ̀yàn láàyò ni àwọn àní ọjà àwọn ò tà báwo lọjà yín ṣe fẹ́ tà ẹ má bínú o èmi náà sọ pé mi ni mo mọ̀ tán o ṣùgbọ́n ó ní àwọn èèyàn tó jẹ́ pé wọ́n máa gbé gbà àwọn èròjà báwa bá a ṣe ń ṣe nìyẹn so lára iṣẹ́ sọ̀rọ̀sọ̀ yìí náà ni mo tún ń ṣe graphics mọ́ so ìgbà tí kìnìyàn tó tún wá ń kẹnu àwa náà tún wá àwọn èèyàn míì pé ó yá ẹ̀yin náà ẹ̀ tún máa ṣe báyìí bí ká ṣe sẹ́mínà ká ṣe sẹ́mínà ká train àwọn èèyàn ká ṣe gbogbo bá a sáà ṣe ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ ni torí ó ti bí oríṣiríṣi nǹkan torí pé èèyàn àgbà náà lẹ sọ pé ọmọ ọ̀lẹ ń la yóò gbà bẹ́ẹ̀ ni ibi gbogbo ló gba lágbára Ọlọ́run nìkan náà òun sì la lágbára. ẹ ṣe fúnfún ó ga jù lórí ètò lẹ́nu ẹ̀kọ́ àtótónu bọ́dà mi afẹ́kẹ́ sinmi díẹ̀ fún bí ìṣẹ́jú kan sí méjì orin wo lẹ fẹ́ ká lọ wọlé torí mi ìrántí béèrè bóyá ẹ tún ti ń kọrin náà. mi ò tí ì kọrin ṣùgbọ́n mo mọ̀ pé bọ́lọ́run bá ṣe gẹ́gẹ́ bí ẹ̀yin náà ń sọ̀rọ̀ ẹ̀ ń kọrin àwọn ń sọ̀rọ̀ wọ́n ń kọrin sọtọ́lọ́run bá sì ní orí ìyá a sì lè ṣe náà. ẹ ní pé orin wo lẹ fẹ́ ká lọ wọlé orin tẹ́ nífẹ̀ẹ́ sí ẹ fẹsẹ̀ rájò ńlẹ̀. ẹ bá mi play èwo ni ká lò nínú orin Yẹmí
orin Yẹmí Àjídé Ọláyínká orin ọ̀gá mi. ṣó wà lórí YouTube? Ó wà lórí YouTube. èwo ẹ wàá mọ̀ tẹ́ fẹ́ mú. Ẹ̀bùn ìgbéyàwó wà nù ẹ̀. Báyé bá ń jáyé wà nù ẹ̀. Mo mórè yẹn ò tí ì sí ní fídíò. Ó wà ní fídíò. tó mọ́lẹ̀. Ẹ play báyé bá ń jáyé yẹn. báyé bá ń jáyé. Báyé bá ń jáyé, báyé bá ń jáyé, báyé sì ń jáyé. Mo máa rí tèmi ṣe o. Bẹ́ẹ̀ni o. Báyé bá ń jáyé. èmi gan máa rí tèmi ṣe. láṣẹ Ìdùmarè. nítorí pé àpèmọ́ra ẹni báyìí. bẹ́ẹ̀ ni lórúkọ Olúwa là ń pè tèmi dire. ẹ̀yẹ́ rálé àlejò wa ní ká lọ́wọ́ Yẹmí Àjídé Báyé bá ń jáyé ká fífi ẹsẹ̀ ràjò ńlẹ̀ tá a bá padà dé ká wá tẹ̀síwájú náà ọ̀rọ̀ tá a sọ ẹ kú kalẹ̀ lọ́dẹ̀ à ń padà bọ̀. orí ètò ìjíròrò òwúrọ̀ lẹ́sìn wà lórí Kaftan television Yorùbá tìyín ó ga jù lórí ètò lẹ́ni a wà pẹ̀lú brọ́dà wa JCMC. ó ń lọ́mọ rí pẹ̀lú wọn lọ́wọ́. bẹ́ẹ̀ ni òun lágbọ́ lọ́mọ rí o. anything wey e good o. e get cover. Ó lọ́mọ rí. ó lọ́mọ rí o. ó lọ́mọ rí o. ẹ kú kalẹ̀ lórí ètò. Ẹ ṣé gan, ẹ kú àlejò. ṣé ń kóra yín jẹ rush rush. Kódà mò ń gbádùn yín gan. Mò ń gbádùn yín dáadáa. mo ti gbádùn sìgá o. Mò ń gbádùn yín bí òyìnbó ṣe gbádùn tíì torí bó òyìnbó bá mu tíì máa mú kọ́ gbóná. bẹ́ẹ̀ni ìgbé ṣe ń gbádùn tíì. À ń sọ̀rọ̀ lọ nípa àwọn iṣẹ́ tẹ̀ ń ṣe tẹ̀sí na oríṣiríṣi níbẹ̀ fún wa ṣùgbọ́n nídìí iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ níbi ọdún bíi 15 sí 10 tẹ̀ ti bẹ̀rẹ̀ sẹ́yìn kí ni àǹkọ́ tẹ̀ ti bá pàdé bóyá àdójúkọ. Ṣe rí ilé ayé wọ́n ní kí wúrà ó tó dán àkọ́kọ́ yóò lànà kọjá ṣùgbọ́n béèyàn ò bá ní ìrẹ̀wẹ̀sì ibi tó fẹ́ dé yóò débẹ̀. Èmi á máa wo àwọn èèyàn tán bá ń wò torí pé máa ń sọ kinní kan pé tó bá dọ̀la máa fi bí ọ̀rọ̀ láti lè wúrà mi lórí pé tó bá dọ̀la tí n bá lọ méèkì ẹ̀ téèyàn kan wá sọ pé JCMC ó ti lọ ó wá lọ tẹ́ ń di àbùdọ́gbọ̀n sí mo ní bí ọlọ́sàn mi bá ní ó dáa fún aláàárọ̀ àtàlálẹ́ àtọlọ́run yóò mọ bá mi nítorí pé ìpèníjà pọ̀ ilé ayé gangan bá a ṣe ń gbélé ayé ìpèníjà ní ilé ayé fúnra rẹ̀ kí n tó dé láti Sùúrùlérè dé ibi tá ọgbà wa ń bí ilé ìpèníjà ni ṣùgbọ́n bẹ́ẹ̀ yóò bá ti wá jẹ́ kí ìpèníjà yẹn kó tì í lulẹ̀ yóò débi tó fẹ́ ń lọ. Ìpèníjà pọ̀ gan-an. ẹ ṣe àwọ̀ bíi 2 sí 3. nígbà tá a bẹ̀rẹ̀ ńgbà yẹn kò sí owó oṣù mọ wọn bẹ́ẹ̀ kò sí sálárì àwa gangan lọmọ no sálárì. kò sí sálárì. kò sí sálárì. ṣùgbọ́n tí bá ti wá gbọ́ ohun àkọ́kọ́ tí Princess Olúwaṣeun Adébóyè sọ pé kò sówó ní iṣẹ́ yìí o ṣùgbọ́n owó wà ń bẹ̀ wọ́n pa ìbáwọn èèyàn kan náà ṣe tí wọ́n sì ṣe dáadáa. wọ́n lè ṣe dáadáa yìí èmi náà máa débẹ̀ bí ijọ́ tó yẹ pé tí mo ní pé bí ìpolówó ọjà ni mo gbà dédìí iṣẹ́ railings pé ká báyọ̀ ṣe railings ká ṣe carport ká ṣe fencing wire nígbà yẹn ó ní pé láti computer school tí bá ti kúrò ńbẹ̀ ni màá gbà wá sí Agídíngbì ọjọ́ tá a rìn tó yẹ pé o gbọ́dọ̀ pẹ́ dé program ó ti pẹ́ dé lọ́dọ̀ ọ̀gá mi a máa rìn ní tí bá ti ń bọ̀ Sáfẹ́jọ́ Amùkòkò ni mò ń gbé màá nà mo mọ gbogbo àwọn short cut tó dé ojú Ẹlẹ́gbà mo mọ short cut láti ojú Ẹlẹ́gbà tó já sí Pangrove. àwọn kìíní yẹn máa ń jẹ́ kéèyàn mọ short cut gan. mo mọ short cut tó jáde láti Pangrove tí wàá fi jáde sí Ọjọ́ta tó bá gba ọ̀nà Maryland tó gba àwọn ọ̀nà yẹn. láì ṣe conductor. so mi ò sọ pé mi náà ti débẹ̀ o ṣùgbọ́n ibi tá a wà lánàá òun kọ́ la ṣe wà lẹ́nu àdúpẹ́ fún Ọlọ́run so àwọn ìpèníjà yẹn pọ̀ ọjọ́ ọ̀kẹ́rẹ́ wa tó pé bí sùn wọn ló pọ̀ o a sì ń pè bí ìyẹn náà o a sì ń pè bí ìyẹn o ṣùgbọ́n àdúpẹ́ fún Ọlọ́run ọba so nípa kí wàá fẹ́ ni mo fẹ́ báyàn polówó ọjà pé ẹ wá ẹ gbé kinní yìí wá a lè báyàn polówó ẹ a lè ṣe kinní yìí kú dáa ìwọ ta ló gbóhùn ẹ rí ta ló mọ̀ ẹ rí bí àwọn bí rejection ni nígbà yẹn pé tán reject wa pé kán ta wá náà pé àbí ká tiẹ̀ dóde àríyá kán ti pè wá lẹ́mc kán tó a máa sọ fún mi pé aláyé mọ̀ nǹkan tí wàá sọ o mọ̀ bí wàá ṣe sọ o bí ẹni tí ò mọ̀ nǹkan tó fẹ́ sọ
bíi kó jẹ́ pé a fẹ́ lọ bẹ̀bẹ̀ fún pé ẹ̀kan kan ti ẹ̀gbóhùn títí wa náà níbẹ̀ ṣùgbọ́n a dúpẹ́ fọlọ́run. Kí ni mo fẹ́ sọ nípa tí mo fi débi railings yẹn ni pé láti Monday di Thursday la máa ń ṣe program tó máa ṣe kan náà ní Saturday ìyẹn èyí àrà lọ́jọ́ Saturday ńgbà yẹn. So tí bá ti wá lọlé máa pè báwo mo fẹ́ rí owó tí màá tún fi padà lọ sí rédíò ní ọ̀sẹ̀ tó ń bọ̀. Wá náwọn ẹ̀gbọ́n kan àwọn bí àwọn uncle tó ń ta irin ní orílẹ̀ Ìgànmú building material ń bẹ̀ yẹn. So màá wá lọ sọ́dọ̀ wọn màá ṣáà máa scott aláyé ó wàá máa tarin òfìṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ yìí lẹ̀ nígbà tí ó yọ owó ṣùgbọ́n àwa ti nípinnu pé àkíní iṣẹ́ àfẹ́ ṣe ni. So bí kan rán wa ń ṣẹ́ ká sọ ọmọ ránṣẹ́ wọ́n ṣáà sáré lọ ra nǹkan wá kan rán wa ń ṣẹ́ ra oúnjẹ wá. Ọjọ́ kan ní pásítọ̀ kan lókàn òun náà ń ta ọjà yẹn ni ò bọ̀ pásítọ̀ la máa ń pè. So ó kàwé náà ibi máàtì ló ṣe and economics ó lè máa bá wa kọ́ kíní yìí tá bá ti kọ́ jáde bá mi kọ́ kalẹ̀ wọ́n máa bá mi keep stock. off record. Off record mo ṣe ọ bóyá nírọ̀lẹ́ kán fẹ́ lọ supply kán wá nídìí èèyàn tó kàn fẹ́ tẹ̀lé mọ́tò tó máa lọ bá wọn lọ ka ọjà tán bá kó débẹ̀ bí ká tẹ̀lé wọn fáwa náà ní túkùsì yóò sustain wa for that week. So bá a ṣe bẹ̀rẹ̀ ni ẹ. So ní ọ̀dọ̀ àwọn ọ̀gá wa Ọlọ́run ní ká náwọn ọ̀gá gidi. So kò ìyẹn ò jù báyẹn lọ àṣà àdúpẹ́ fọlọ́ ìpèníjà pọ̀ ṣùgbọ́n bí mo ṣe lè rè é lórí nìyẹn. ẹ̀rí nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ tí wọ́n ṣẹ̀ ń dìde ni wọ́n ń wò yín pé JCMC kíni àná ni wọ́n bẹ̀rẹ̀ la nǹkan kan kọjá tódò tí ń pagún bọ̀. Kódà program tá a tún la bẹ̀rẹ̀ lórí rédíò yìí náà báyìí ọjọ́ mi wà tá ó jẹ́ pé olówó rà láàgbé mọ́tò sí a wà gun ọ̀kadà. nígbà tráfíkì bá nígbà tráfíkì fẹ́ fojú wa hàn mọ̀ ní Long Bridge láàrin ọdún kan yẹn tá a bẹ̀rẹ̀ kò sí polówó ṣùgbọ́n Ọlọ́run ní ká máa ráhàn kọ̀ọ̀kan náà ṣùgbọ́n ẹnu kọ̀ọ̀kan tá à ń rí náà ikú mọ́ ọ̀tún ó fẹ́ bọ́ sí tòsí ṣùgbọ́n ká tiẹ̀ tó ríra wa gbé dé station yẹn gan. So àṣà àwọn èèyàn ò sì ní mọ̀ bá sì ti bọ́ sórí afẹ́fẹ́ lẹ́ẹ̀ máa dọ́wọ́ ẹ̀fẹ́. mo tún dé lónìí ọmọ ò jẹun pé tu. bẹ́ẹ̀ ni ọmọ ẹni tí ò jẹun lọ́lọ́hún ò jẹun pé tu. tó kí rẹ̀ tí ò tẹ́bi pa. ìwọ tó fẹ́ motivate èèyàn tí wọ́n báwo ni motivation gan tiẹ̀ ṣe ní wá nígbà tẹ́bi ti pa ẹ́ dáadáa tó ti wà náà tráfíkì fún bíi 2 hours tó tún gbọ́ ọ̀kadà tí ọ̀kadà kọjú sí ẹ báyìí tí wọ́n náà kọjú sọ́kadà lórí Long Bridge. So àṣà àdúpẹ́ fún wọn lọ́wọ́. àwọn yẹn ò ní mọ̀ wọ́n máa ní wọ́n tún máa pè wọlé à ń gbádùn yín o. Tí ìrìyàn tí ó tún ní kẹ́ ràn lọ́wọ́. à ń gbádùn yín àbí ẹ wá fún mi lówó mi tí ì jẹun ẹ̀yin owó ló pọ̀ lọ́wọ́ ti yín báyìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àṣà àdúpẹ́ fọlọ́. àdúpẹ́ ṣé o ní ọ̀rọ̀ tó ti fẹ́ bá àlejò wa. mo ń wò pé nǹkan tó ti là sílẹ̀ fún wa ó pọ̀ páwọn ń ṣe níbi àwọn tí oní MC dé yẹn àwọn nígbà tẹ́ ti bẹ̀rẹ̀ yẹn sí ìsìn pẹ̀lú gbogbo àwọn nǹkan tẹ́ ti kó mọ́ ohun tẹ́ ń ṣe ìyàtọ̀ wo ló ti dé bá iṣẹ́ MC nítorí ẹ sọ pé nígbà yẹn wọ́n máa ní báyìí ní kẹ́ ṣe sọ báyìí ní kẹ́ ṣe sọ. ayọ̀ ń gbénú adúpẹ́ fọlọ́run torí pé bẹ́ẹ̀ yóò bá sùn yóò sùn mo dúpẹ́ fọlọ́run gidigidi gan torí iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ yìí mo padà bá a débi pé lórí nípa ẹ̀rọ ayélujára yẹn pé tó bá pè mí pé JCMC tó bá fẹ́ kí n wá event ẹ̀ bóyá o fẹ́ kí n bẹ́ẹ̀ capture ẹ̀ kó wà lórí ẹ̀rọ ayélujára ni ìyẹn live streaming àbí o fẹ́ kí n jẹ́ MC ẹni tí ó bẹ̀rẹ̀ darí ayẹyẹ professional MC là ń ṣe ń sìn àti ń gbowó. bẹ́ẹ̀ ni kò sọ́fẹ̀ẹ́ mọ́. adúpẹ́ fọlọ́. o ti yàtọ̀ ara ìyàtọ̀ tó wà bẹ́ẹ̀ náà nìyẹn. iye tẹ́ máa san lélẹ̀ ẹ ṣàjẹ́ ń bá yín sọ kódà ẹ tẹ̀ já kéwì. àwa tó yẹ pa ń bẹ̀bẹ̀ ní nǹkan bíi 2007 2010 yẹn àti á di pé tá a bá gba aṣẹ MC nsìn àwa náà ti mọ̀ pé ẹ má pẹ́ púpọ̀ o ẹ má pẹ́ púpọ̀ ṣùgbọ́n èmi gan ò fẹ́ pẹ́ mọ́ tó jẹ́ pé tẹ́lẹ̀ àwa gan ó ti sú wa àwa gan la fẹ́ fàágùn pé káwọn èèyàn gbọ́ kán sàmù pa lè bí. ògo ìdé po fún JCMC ò fẹ́ lò ju wákàtí kan lọ sí. bẹ́ẹ̀ ni àkílẹ̀ èèyàn náà fẹ́ máa sọ nídìí iṣẹ́ yìí nígbà tá a tún padà wá ṣe a tún á rí i pé wọ́n máa ní ẹ send account number yín ẹ jẹ́ ká fi owó síbẹ̀ kó tó di pé ẹ dé
so àwa náà wọ́n ti ń gba wọ́n ti ń gba yàrá fún wa. Wọ́n fẹ́ jẹ́ kẹ́ ẹ lọ gbaṣẹ́ mi pé a ti kú yín o. lẹ́yìn ìgbà tẹ̀sẹ̀ ti gbọ́ owó iṣẹ́ yín tán gan nísìnyí gan tẹ̀sí gbọ́ owó iṣẹ́ tán wọ́n tún gba yàrá fún wa. wọ́n á sì tún ní wọ́n á tún fún yín nìkan àlejò ẹ̀kú wa lórí. adúpẹ́ fọlọ́run ọba. olúwa ṣeun JCMC ẹni ẹ̀ máa ń kéwì ẹ̀ tẹ̀já gbóhùn yín nínú ewu náà láti gbà tẹ̀ ti dé. Kábíyèsí ọlọ́run ọba ìláyí ọba tó dá gbogbo wa adúpẹ́ fún ọ ètò kan tí gbogbo ètò tó kù ń wárí fún. bẹ́ẹ̀ni òwúrọ̀ ìjíròrò òwúrọ̀ bẹ́ẹ̀ni òun náà ni pẹ̀lú ayọ̀ ń gbénú àti aya Ọ̀nàbàjọ ká máa dúpẹ́ lọ́wọ́ olúwa ọba tó dá wa sí látànà tó ti dèní ibi tá a ti bẹ̀rẹ̀ lánàá ibẹ̀ náà kọ́ la wà lénìí ká máa dúpẹ́ fọlọ́run ọba ibi ọ̀tá fojú sí ọ̀nà ògbàbẹ̀ òun gangan làwa ṣe ń dúpẹ́ lọ́wọ́ ọba àláwùrà kò jù bá ń lẹ́kàn járe lé. mo ní bọ́n bá ní kán máa kà wọ́n sọ̀rọ̀sọ̀rọ̀ lóde ìwò yìí ta ló jẹ́ pé irú àwa ṣùgbọ́n Elédùmarè ọba àláwùrà bí ó ti gbógo fọ́ọ̀lẹ̀ àwa. adúpẹ́ fọlọ́run ọba ohun yẹn náà nìyẹn. ó ti gbógo fọ́ọ̀lẹ̀ àwa adúpẹ́ fọlọ́run ọba ó ti tò wá pọ̀ méèyàn àtàwọn. àwa náà wọ́n ti wá ń pè wá ká wá sọ̀rọ̀ èló lówó yín ẹsẹ̀ ìdí àkápọ̀. adúpẹ́ fọlọ́run ọba ẹ̀yin ẹ̀yin gan akéwì gan lẹ́yìn gan. àbí o bẹ́ẹ̀ rọ́nà àníkáyà ń. JCMC ti jẹ́ ká discover ara wa báyìí. àníkáyà díẹ̀ lára ohun yìí tẹnà sáfẹ́fẹ́ ni a kò jágbá ni. àwa náà jágbá lọ́dọ̀ bàbá wa Túbọ̀sún Ọládàpọ̀ ni bí bàbá yẹn bá fẹ́ lọ́wọ́ ní ṣúná yá fi kú dí orúkọ lójówó lọ abúramọ́bògùn kan báà náà bá a ṣe ń tẹjọ tá à ń tẹjọ tó fi wá dòdìdí adúpẹ́ fọlọ́run ọba. ẹ jẹ́ àṣẹ báyìí ná JCMC iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ iṣẹ́ MC iṣẹ́ akéwì iṣẹ́ eléré orí ìtàgé àti gbogbo ẹ̀ tẹ́ ń ṣe yìí ṣé àwọn ọ̀nà wo lẹ̀ ń gbà tẹ́ ì fi ń wò pókè èmi náà ò fẹ́ di local champion àbí oníṣẹ́ àná tẹ̀ fi ń gbà dàgbàsókè. the evergreen. ṣe rí i òun náà mo sọ pé gbogbo ẹ̀ téèyàn ò bá sùn kó máa sún síwájú ṣe rí iléèwé tán rán wa ẹlòmíràn ni mo kàwé mi ò lo certificate mi bó ṣe lóòlò ó kàwé ò lo certificate yẹn á jẹ́ pé ibi tó wà ń rí nǹkan kan ṣe ń bẹ̀ ni. so ẹ̀bùn tó ní ìwé tó kà yẹn tó ti pọ̀ ẹ̀bùn kan sí ẹ nínú náà ló fi ń gbé èmi náà látìgbà tí mo ti parí iléèwé mi ò bóyá fún bí oṣù mẹ́fà mo teach rí because I'm a trained teacher. So mi lè sọ pé mi ò lo certificate yẹn mo lò bóyá fún 6 months. So ti branding ni pé ìtẹ́pẹlẹ mọ́ nǹkan tó ń ṣe ìkáràmásìkí ẹ̀ báwo ló ṣe ń káràmásìkí nǹkan tó ń ṣe àwọn èèyàn wo ló ń bá rìn àwọn èèyàn wo lẹ́jọ́ ń ṣe ó dàbí ibi tá a ti bẹ̀rẹ̀ nígbà tá a wọlé lẹ́ẹ̀kan nípa ọ̀rọ̀ ṣítì yẹn nìyẹn pé ọdún mi ṣé bó ṣe wà lọ́dún yìí náà ló tún fẹ́ wà lọ́dún tó ń bọ̀. So báwo ló ṣe ń ṣe àwọn nǹkan yẹn branding is very very important. How do you see yourself? Báwo ló ṣe ríra ìwọ gangan tó ń ṣe nǹkan yẹn? So àwọn èèyàn ẹ má bínú àwọn èèyàn lè ní JCMC ní ìgbéraga. Òṣùpá ní èmi lè burú sọ́mọdé o kí n yapa ságbàlá àgbà o kí n tó wá burú sọ́mọdé o ajépo ti fẹ́ rí mi fín kí n dẹ̀ tó yapa ságbàlá àgbà á ti fẹ́ yàn mí jẹ̀pa. So èmi máa pọ́n àgbàlagbà lé dáadáa torí pé ọmọ kékeré tó bá pọ́n àgbà lé a bá gbà jẹun ó ní àfojúsùn bí gíga tó fẹ́ bẹ́ẹ̀ ni. So ọmọ kékeré tó bá sì yẹ̀yẹ́ àgbàlagbà ara rẹ̀ ló yẹ̀yẹ́ torí pé ọmọ kékeré tó ń bọ̀ lẹ́yìn àwọn náà. So ọmọ kékeré ẹja máa pọ́n àgbà lé àwọn tá a bá wájú ẹlòmíì lè máa rò pé PR ni kò sí ẹni tí mi ò lè dọ̀bálẹ̀ fún. PR kọ́ inú ìwà ìlú wa ni JCMC is a PR person is a PR person. Kò sí tó pẹ́rẹ́ PR but kò sí ẹni tí mi ò lè dọ̀bálẹ̀ fún kò sẹ́ni tí mi ò lè pọ́nlé. Then innovative ideas èmi máa tí má ti rí ìmísí èmi ń fò ní dọ́là o nǹkan mélòó gan-an ló ti ṣe 1 million terabytes oníkíní ìtọ́lọ́run tó gbé fún wa. So wọ́n dẹ̀ àwọn onímọ̀ ìjìnlẹ̀ wọ́n dẹ̀ jẹ́ kó yé wa pé
ní ọdún àbí ká sọ pé gbogbo ọdún tẹ̀dá á lò láyé nínú bíi 1 million terabyte yẹn mi rò wípé a lo 1 terabyte nínú ẹ̀ nínú ọpọlọ tọ́lọ̀ kan ló ń bẹ̀ kọ́lọ̀ kó má da làákàyè ìlú wa ọpọlọ rẹ̀ ló ń jàrin bí èkó lóyè. mo fọlọ́run bá mi ṣọ́ ẹ̀ so bí a bá ṣe ń ṣe wọ́n ní ta bá ta àátọ̀ ni kó má bàa di ẹran onídìí so ká máa gbìyànjú àwọn ideas ẹ wò mo ti ṣe magazine rí ìgbà tí magazine yẹn work mo gbé e lọ sórí ẹ̀rọ ayélujára torí pé Ọlọ́run tètè fún èmi ní òye nípa ọ̀rọ̀ ayélujára mo yẹ rò pé iléeṣẹ́ tẹlifíṣàn kan wà lẹ́nì tí ò sí lórí ẹ̀rọ ayélujára tẹ bá parí sẹ́ni follow us at Startimes nìkan ẹ lọ wò wá lórí YouTube channel wa èmi nìkan náà dẹ̀ mú ń dá ṣe àwọn ọmọ yẹn gan onímọ̀ lẹ́ẹ̀kan tàbá ní ká gbé wọn wá pé ẹ wá kọ́ṣẹ́ ẹ wá máa wò nǹkan yìí ebi tẹ̀ tún wá fi ilẹ̀ pé ok a tún máa fún yín ní nǹkan kan nídìí ẹ̀ wọ́n tún máa ní òkú àwọn náà ẹlòmíì mọ̀ tún ní wá. báyìí òṣìṣẹ́ yáúyáú ẹ máa sọ̀rọ̀ ìgbà tí mo bẹ̀rẹ̀ mo bá ọ́fíìsì kan mo kọ́ máa ń ṣe training gbà yẹn pé bí ká gbé àwọn èèyàn wá ká ṣe training ìdánilẹ́kọ̀ọ́ ká ṣe fún wọn ó lè jẹ́ èèyàn 5 ló máa wá ṣùgbọ́n gbà tí mo padà wá gba ọ́fíìsì kan pé ká tiẹ̀ máa bóyá ká bá tún níbi tí wọ́n tún wá wá sí bí àwọn èèyàn tún wá the first person tí ó kọ́ wa ó ní tí mo lè kọ́ ọ̀n bá ṣe lè gbé orí èèyàn ọkùnrin sí tóbìnrin mo ní mo lè kọ́ ẹ̀ bọ̀ mi ò ní kọ́ ẹ̀ torí mo béèrè pé tó bá kọ́ tán kí ló fẹ́ máa fi ṣe ní ààyè mọ́ ní kí ni mo náà mi ò mọ̀ ń pa ẹ̀mí ìmọ̀ náà yẹn rìn torí pé ọmọ onébi níran òun lè mọ̀ so. àwọn ibi tán máa ti rówó òjijì ẹ lọ báyé ẹ lágbájá jẹ́ ẹ báyé ìtẹ̀mọ̀dù jẹ́ in the name of ẹ̀ ń wówó ilẹ̀ sọ ayé di bó ṣe dà yìí. ẹ wo àlejò wa àsìkò wa ti sáré ṣeun gan ni àti mọ̀ yìí pé wọ́n ní ẹlẹ́à tó ṣí ṣàndín àwòrán ni àti mọ̀ pé bá a ṣe rí yín báyìí pé ọ̀rọ̀ ó mọ̀ ju ọ̀rọ̀ ránṣẹ́ ni ṣùgbọ́n ẹ bá gba àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ bíi ti yín ní àmọ̀ràn kékeré kan fún ààbọ̀ ìṣẹ́jú ká máa fi yẹn dágbére. mi ò ní àmọ̀ràn fún gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ nítorí pé àwọn kan la bá ń wájú lámọ̀ràn fún wọn aláwòkọ́ṣe gidi òun ni gbogbo wọn ṣùgbọ́n àwa tá à ń bọ̀ lẹ́yìn àwọn ni mo ní àmọ̀ràn fún ní wípé mo ti sọ náà mo ní bíi tiyín ní wípé àfojúsùn àìkáàárẹ̀ ìfọkànsí àti ìfọkànsìn àti ìfi gbogbo ara sìn ó ṣe kókó ó ṣe pàtàkì nínú gbogbo ibi tí ẹ̀dá tó bá fẹ́ dé láyé so ká gbìyànjú ká mọ̀ ra gbà fún ká mọ̀ káàárẹ̀ ká jẹ́ ẹni tí àwọn èèyàn tí wọ́n lè fi ọkàn tán wàá rí ìpèníjà kódà wàá ṣubú ṣùgbọ́n tó o bá ṣubú wàá dìde ó ṣe jẹ́ nìyẹn. ẹ ṣé wọn àlejò wa ṣó nìkan tẹ̀ ń ṣiṣẹ́ lé lórí lọ́wọ́ náà ká máa fìyẹn náà tún dágbére àsìkò wa ti sáré ẹ rí i pé ọ̀rọ̀ pọ̀ tá a fẹ́ sọ. èyí tí àwọn gbé lọ́wọ́ báyìí òun náà ní ta launch láìpẹ́ yìí òun ni the travellers beyond the mic ìwé yẹn tá a gbé síta ìkan náà tún wà á tún ní ẹ̀ka lórí AM Media TV yẹn tó jẹ́ Kwara Today advocacy ni pé àwọn ọmọ Kwara tán wà ní ẹ̀yìn odi àtàwọn tán wà nílé náà sọ à ń gbé wọn lárugẹ lórí àwọn. ẹ ṣé wọn dúpẹ́ ẹ ṣé gan ni pé àti ẹ̀pẹ́ yín tí ẹ̀dẹ̀ jẹ́ wà Ọlọ́run á máa sọ agbára yín dọ̀tun láwùjọ àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ńláńláńlá ẹ̀ nídẹ̀ẹ́ni àwátì ń bẹ̀ ẹ jẹ́ ṣe báyìí a rí ẹ̀bùn kékeré yìí gbà kò tiẹ̀ sí ẹ̀bùn kékeré ẹ̀bùn ńlá ni ẹ̀bùn ńlá ni torí pé téèyàn bá kí ọwọ́ àlàáfíà bọ̀ àpò àlàáfíà tó ní kéèyàn fúnyàn ní nǹkan ní àkókò tá a wà yìí ó ṣe ribiribi láti iléeṣẹ́ tí wọ́n ń ṣe nito antibacterial wọ́n ní ká fún yín ìpè ẹ̀kú dìde wọ́n ní àkú ọdún. kò tó nǹkan ní sọ ní dáhùn. bẹ́ẹ̀ ni ẹ ṣé o mo dúpẹ́ o mo gbẹ fún wọn. ọṣẹ ìfọṣọ ló wà nú ẹ̀ oríṣiríṣi ló wà nú ẹ̀ iléeṣẹ́ nítò ẹ̀ ṣe àdúpẹ́ ẹ̀kú fọmọnìyàn ṣe iléeṣẹ́ yín á máa lọ sókè ṣe ti bá wa kí àwọn tó ń ṣe iléeṣẹ́ nito antibacterial anti-odor ẹ ṣé o àdúpẹ́ lọ́wọ́ yín o. 99.9 bacteria. eléyìí rẹwà púpọ̀. 99.9. ó rẹwà púpọ̀. remover bacteria ó rẹwà. ó rẹwà púpọ̀ yóò fọ aṣọ dáadáa. yóò fọ ẹsẹ̀ ọmọ. àdúpẹ́ lọ́wọ́ yín o iná ò ní tán owó yín o
iléeṣẹ́ yín ò ní jóná lágbára lọ́wọ́ Ọlọ́run ọba Àmín. òkè òkè báyìí lẹ mú ń ru sí òkè òkè báyìí lẹ máa lọ lágbára lọ́wọ́ Ọlọ́run. ó tún kọ àwọn nǹkan nù ẹ ti yọ ọṣẹ. mi ò fẹ́ túbọ̀ ẹ lè fẹ́ gbà padà lọ́wọ́ mi. a lè gbà ẹ ti yọ àwọn ọṣẹ ẹ tún yọ míì ẹ mọ̀ jẹ́ ń yọ gbogbo ẹ mọ̀ jẹ́ ẹ ti ẹ̀ yọ kankan. ẹ jẹ́ mọ́ gbé lọ ìwé rẹ̀ bóun náà sì mọ̀ pé mo fẹ́ràn kí n mọ́ kọ̀wé ó tún kù mbẹ̀ ẹ mọ̀ jẹ́ ń yọ ẹ mọ̀ jẹ́ ń yọ gbogbo ẹ má yọ gbogbo ẹ. ẹ mọ̀ jẹ́ ń yọ gbogbo. ó dá kejì mi àsìkò wa ti sáré. ẹ̀yin èèyàn wa lérò pé ẹ ti kọ́gbọ́n ẹyọ kan tàbí méjì ní ara àlejò wa JCMC Sodiq Ayodeji nìyẹn ọlọ́wọ́ ọdán lórí ẹ̀rọ alátagbà ẹ̀yin náà ó lè jẹ́ pé Ọlọ́run ti fún yín ní ìmọ̀ kan tàbí kejì ẹ máa rẹpẹtẹ má sùn lé gbégbèsè ó máa jáwó téèyàn bá ti sùn téèyàn bá ti sùn á jáwó ìyẹn nìyẹn lápàbẹ̀ yẹn kéèyàn máa fi ire àtayọ̀ dágbére fún yín ní apá ọ̀dọ̀ tèmi ní sáà yìí náà Yetunde Adeyemo lórúkọ tèmi ẹ̀yin náà lè fẹ́ darapọ̀ mọ́ wa lórí ètò ìjíròrò òwúrọ̀ ẹ kàn sí ẹ̀rọ alátagbà àti ayọ̀ngbénú àti ayọ̀ngbénú_alága lórí Instagram lórí TikTok ẹ sì lè darapọ̀ mọ́ wa lórí gbogbo ẹ̀rọ ayélujára àti iléeṣẹ́ Kaftan television tó lọ lójú ẹ̀rọ amóhùnmáwòrán kí n sọ pé ká fìrè pàdé lówùúrọ̀ ọ̀la nígbà tí ọlá máa bá wa kásẹ̀ ìdúlẹ̀. ó ṣeun ìkejì mi àlejò wa ẹ̀kú jókòó lórí ètò gbogbo yín ara lé gbogbo yín pátápátá náà lákì tàjọ ṣètò tèmi ẹ kú fọmọnìyàn ṣe ẹ ṣe tẹ̀ dáadáa wa inú wa sì dùn pé ẹ ti rẹ ẹyọkàn náà tàbí méjì gbámú pẹ̀lú àwa àti àlejò wa lórí ètò lẹ́ni iléeṣẹ́ tó fún wa lẹ́bùn akínyín ẹ ṣeun gan ni ipa ò ní pín yín orúkọ tèmi ò tí ì padà Ola Onabajo ni mò ń jẹ́ Ayọ̀lúwa ṣọlá fún aláṣàkẹ́tì gangan tí ò kọ́ mọ̀ tẹ́ bá ní ọ̀rọ̀ kan tàbí méjì fẹ́ báyìí mi náà sọ ètò àwọn àtẹ̀jíṣẹ́ ń ṣọwọ́ at Onabajo Ọláwálé gbogbo social media house mi pátápátá tó bá jẹ́ Kaftan television Yorùbá lẹ ti fẹ́ tẹ àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sọ̀rọ̀ at Kaftan TV Yorùbá ẹ̀tẹ̀ gbogbo èròǹgbà ń ṣọwọ́ gbogbo ẹ̀ lámárítà sì máa fún yín lésì tó dáa bá a ti sọ pé Ratayọ̀ lápàdé àlejò wa JCMC èkejì mi ẹjẹ́ àjọ máa juwọ́ sáwọn ará lé pé ó dàbọ̀ dìgbà kan náà bye bye. ètò ìjíròrò òwúrọ̀ ló tún gbòde. ètò yìí lọ ẹgbẹ́ bá mi lè kí n káàbọ̀ kí n tún máa fi kí n kú ẹ̀kú àbójúbà. ètò tó kọ́ ni lọ́gbọ́n tó fún ni lóye ó gbà ṣàlàyé ètò ìjíròrò òwúrọ̀. ètò yìí lọ ìlànà iṣẹ́ gbọ́. Kaftan television yẹn mú gbogbo ìkan pàtàkì láwùjọ la máa bá níbẹ̀ gbogbo ohun tẹ́ fẹ́ mọ̀ nípa wọn ni wọ́n máa sọ. Most of àwọn ọmọ tó wà talented tó ní ìlú àti láti ọ̀fà society. pẹ̀lú Ọlá Onabajo lórí Kaftan television Yorùbá níbi tá a ti ń ṣàfojúsùn ayé tó rẹwà. Kaftan television Yorùbá ti yín Ẹ máa yí kò rẹ̀ ẹ máa wo Kaftan.